للخلد مجزور. wọ́n á pé àwọn òun kí wọn ni. wọ́n sì ní mo sí pàkọ́. wọ́n á jẹ ìbìlà ó fún àwọn sí fún àwọn sí. wọ́n á fẹ́ bọ́tà ní ìwà wọlé ìgbà ìgbà ìlú sí. wọ́n á wọ okú bí olówó ló máa. mo bá ra orí pálíbì. bẹ́ẹ̀ni mi ò rọ ibi wà mí dàgbà sí i. wọ́n fẹ́ ìfọwọ́ rọ̀bì máa للخلد مجزور. wọ́n á sì ẹ̀yìn ògbóná jẹ́. إن شاء الله. lórí ọdún وبا orí pálíbì. àwọn tí máa ń jẹ́ kí ló ní yọ̀rọ̀ rẹ̀ lẹ́wọ̀ Muhammad. وبا orí pálíbì. ẹni tó bá kí tó sì ní ṣàṣì. mi ò rọ ibi wà mí dàgbà sí i. bó bá yẹn lè wà púpọ̀ míì bó bá yẹn lè dárúkọ balógun bẹ̀ bó bá yẹn lè dárúkọ kó o mọ̀ gbogbo tó mi lè dárúkọ wọn ní fún yẹ lọ. mi ò rọ ibi wà mí dàgbà sí i. ọjọ́ tó wọnú ìlú ló ti bàlújẹ́. mo bá ra orí pálíbì. bẹ́ẹ̀ bá sì bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ tó tó lọ ẹ̀ kó bó bá bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ tó tó lọ ẹ̀dẹ̀ bó bá ní láti ẹ̀dẹ̀ yóò padà wá sùn. mi ò rọ ibi wà mí dàgbà sí i. ànábì ní kálọ́dà bẹ́ẹ̀ ẹnì kálọ́dà ní sàdúrà fún táìsù yìí ànábì yìí. وكيف وبما للخلد مجزور. àwọn dákun jọ bá wà kí ọ̀dọ̀ wa náà. صلى الله عليه وسلم. wọ́n lọ sàn ẹni ọmọ ìjọba ìjọba wa náà. آمين. ọ̀rọ̀ ànábì Ìsá. صلى الله عليه وسلم. ibi àbọ̀ lọ́rùn. ọ̀rọ̀ ànábì Ìsá tí mò ń bá a bọ̀. abẹ́yẹn ẹjọ́ ọ̀rọ̀ ànábì Ìsá lónìí. عليه الصلاة والسلام. gbogbo ayé ló gbọ́ pé ànábì Ìsá ń padà bọ̀ wá. gẹ́gẹ́ bí gbogbo àwọn ọ̀pọ̀ ìlú àwọn èèyàn ṣe ń sọ. Yorùbá ní ṣàkárà pa là ń sí tọ́. bí ó bá yí kó yí bí ó bá rọ̀ kúrò ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ yìí àti káyọ̀ ẹ̀dú ẹ̀. mo bá ra orí pálíbì. ó yá yọ̀ ọmọ yìí. mi ò rọ ibi wà mí dàgbà sí i. وكيف وبما للخلد مجزور. ọ̀rọ̀ ànábì Ìsá kọjá ọgbọ́n orí. عليه الصلاة والسلام. ọkọjá àtàlẹ́ ìlú àkáyọ̀ máa dà ó. أكرمكم الله. ọ̀rọ̀ ìmọ̀ ní àbíkáyọ̀ ẹ̀dú ẹ̀. mo bá rọra wọlé kọ́lì. مبرأ القلب bẹ́ẹ̀ni. من ريب ومن دنس وكيف وبما للخلد مجزور. ọgbà wa mùsùlùmí ẹja lọ tají. káyésù. ọdún wa yìí pọ̀ o. kájí. nípa ìmọ̀ ẹ̀sìn wa yìí. الله أكبر. ẹ má jẹ́ kí wọ́n fi gbàǹdàgbà bóòlù lọ́wọ́ wa. ha Yorùbá ní ewúrẹ́ ilé àná a máa sọ nínú ọgbà mi. مبرأ القلب ewúrẹ́ ilé àná. من ريب ومن دنس a máa sọ nínú ọgbọ̀. وكيف وبما للخلد مجزور. báwo bá ti wá mojúṣe wa nínú ẹ̀sìn wa ta ló lè mú àpò bẹ́ẹ̀. ta ló lè dà wá láàmú. وكيف بما يخرج مجزور. ọ̀rọ̀ ànábì Ìsá عليه الصلاة والسلام. ṣubuhatu ni. وكيف وبما يخرج مجزور. ọ̀rọ̀ tó rújú ni a sì yẹn gbé lórí. إن شاء الله. áyà kan bẹ nínú Al-Qur'an. áyà yẹn ló fẹ́ẹ́ dá wàhálà sílẹ̀ nípa pé ànábì Ìsá ń bọ̀ àdéhùn wa. عليه الصلاة والسلام. òun náà ní Suratu Zukhruf Quran 43 áyà 61. أعوذ بالله من الشيطان الرجيم. ó yá yọ̀ ọmọ yìí. بسم الله الرحمن الرحيم. bẹ́ẹ̀ni وإنه لعلم للساعة wàlá tamtarunna biha. فلا تمترن بها واتبعوني هذا صراط مستقيم.
وإنه لعلم للساعة ọlọ́run ní látara rẹ̀ وإنه لعلم للساعة yóò jẹ́ àmì tábìdá mọ̀ pé ayé ń tán wọ ayé fẹ́ parẹ́ o wọ́n wá ní àáwù tí ń bẹ́ẹ̀ ní domíìrù tí ń bẹ́ẹ̀ yẹ̀rùn ìlà Ìsá láà wọ́n ní ànábì Ìsá ọlọ́run wíbẹ̀ tó bá dẹ̀ lọ wọ àwọn Kùránì tí wọ́n ti ṣe translation rẹ̀ àti transliteration rẹ̀ ní Yorùbá àbílẹ̀ Èkó ọ̀pọ̀ ju wọn ìní òkò Ìsá síbẹ̀ pé wà ìnà dájúdájú Ìsá o لعلم للساعة pé ojú jẹ́ àmì dábìdá mọ̀ pé ayé fẹ́ parẹ́ rárá وإنه لعلم للساعة wàlá tawtarun náà فلا تغترن بها wàlá tawtarun náà bí i ẹ má ṣe èmi yìí nípa rẹ̀ o واتبعوني èmi ní ọ̀tẹ̀lé هذا صراط مستقيم. torí eléyìí tí mo mú wá fún yìí suratul mustaqim ojú ọ̀nà tó dúró tán ni o àwọn mufassiru lọ́wọ́ àtọwọ́ tafsiri pọ̀ lóríṣiríṣi àwọn tafsiri kan bẹ kò sí fọwọ́ rìn nínú wọn ni tafsiri tọ́ba níbẹ̀ tafsiri tọ́ba ní kò sì pé wá lóye wọn láti yẹn gbẹ. وإنه لعلم للساعة gbogbo tafasiri ọ̀pọ̀jù tafasiri ni mo ṣe mùkáránà rẹ̀ tí mo ṣe mùsáraka rẹ̀ mo ṣe rìsáàṣì nípa ẹ̀ dáadáa kí n tó wá fúnra mi ní conclusion. tọ́ba ni wọ́n sọ pé gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n ṣe ìtìláàfù nípa ẹ̀ wọ́n ya pa ẹnu àwọn kan ní sá náà kan ní sákọ́ nígbà tí wọ́n wá bá débì kan ìdíbi tí wọ́n wá bá dé wípé ọ̀pọ̀ ju àwọn mufasiruna yẹn wọ́n wá bá débi wípé wọ́n wá sọ wípé àwùjọ ọlọ́run sọ ń bẹ́ẹ̀ ni ọlọ́run sọ wípé Al-Qur'anul Karim yìí o. وإنه لعلم للساعة فلا تغترن بها واتبعوني. وإنه وقالوا معنا الكلام كلام الله wọ́n ní tí ọlọ́run sọ ń bẹ̀ ni pé Al-Qur'an ọlọ́run sọ ń bẹ̀ kì í ṣàlẹ̀ Ìsá. wọ́n ní nítorí pé كلام Qur'an yẹn wa inna hadha al-Qur'an la'ilmun lis-sa'ati yu'limukum biqiyamiha wa yukhbirukum 'anha wa 'an ahwaliha. òun yóò kọ́ yín yóò ṣàlàyé fún yín tí ó ṣẹlẹ̀ ìjọba yóò bẹ̀rẹ̀ báyìí. وإنه لعلم للساعة ويخبركم عنها وعن أهوالها bí ó ṣe ṣẹlẹ̀ bí ó ṣe lọ bí ó ṣe bọ̀ àtàwọn nǹkan tá a máa rí Al-Qur'ani ní ẹgbẹ́ wáyé sì ti ẹjọ́ ẹ̀. فلا تغترن بها واتبعوني. máa wá yẹn gbé nísìnyí mo ká àdísì kan nígbà tí mo sọ àkọ́kọ́ nípa pé àtẹ́rẹ́ iṣẹ́ òwà mọ́. àwọn kan wá ní bẹ́ẹ̀ kọ́ àtẹ́rẹ́ iṣẹ́ bọ̀ wọ́n á gbé ìsáàsì kalẹ̀. mo wá rí pé àdísì ní sọ fún wa pé àtẹ́rẹ́ iṣẹ́ bọ̀ àbí. mo wá lọ tún àdísì náà wò. mo wá rí pé àdísì tá a sọ pé à ń kà yí ọ̀nà mẹ́rin ló pèsè. الحديث وفيه أربعة فصول àdísì táwọn ń kà àdísì àdẹ́kọ̀ Muhammadu ní صلى الله عليه وسلم. ibi Kùránì ti kọjá lára àdísì tó ti fi lẹ́nu. Kùránì kọjá lára àdísì ló kò jẹ́. àwọn Kùránì kọjá lára àdísì ó tó kò jẹ́. ó gbọ́ gbogbo àlàyé rẹ̀ lónìí mímú ọ̀rọ̀ tó kọjá bẹ́ẹ̀ ni. وإنه لعلم للساعة bẹ́ẹ̀ni فلا تغترن بها واتبعوني. àdísì pín sí mẹ́rin àdísì àkọ́kọ́. الحديث الصحيح wọ́n pè ní hadithu sahih. hadithu sahih ní àdísì tó ṣe pé kò lábàá bàbá ti gbọ́ báyìí ká máa tẹ̀lé ká máa tẹ̀lé nígbà ọmọ yìí bàbá ti gbọ́ báyìí ká máa ṣe kí ni ká máa tẹ̀lé lórí.
àdìsí àkọ́kọ́ nù. الحديث الحسن àdìsí ẹlẹ́ẹ̀kejì là ń pè ní hadithul hasan hadithul hasan eléyìí náà dá ẹ̀jẹ̀ ká lò eléyìí dá ẹ̀jẹ̀ ká ṣe kí ni ẹ̀jẹ̀ lò ó ní mélòó الحديث الضعيف ẹlẹ́ẹ̀kẹta ní hadithul da'if wọ́n ní àdìsí yìí ọ̀lẹ́ àdìsí ọ̀lẹ́ àdìsí ẹgbẹ́ náà àdìsí náà lò ọ̀lẹ́ àní ọ̀lẹ́ eléyìí ló ṣe é gbà wọlé ló ṣe é lò àdìsí onímẹ́ta. المشترك بين الصحيح والحسن والضعيف ìjà àtà ló pè ní mùsùlùmí bẹ́ẹ̀ náà sahih wal hasan wad da'if òun náà pè ní ògùn àdìsí ti ṣe pé wọ́n wò pé sáà lè ló sá wọ́n wá lọ yẹ̀ ẹ́ wò nínú sahih àdìsí tó dáa wọ́n wò nínú hasan àdìsí tí ó dá èyí tàbí lò lákọ̀ọ́kọ́ àti tí a tún wọ́n gbàgbé àtúndè lò ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀lẹ́ àdìsí wọ́n wá jọ wò pé sáà lè lò ọ̀nà mẹ́rin tí àdìsí bí sínú. àdìsí tí mo wá ń sọ yìí mẹ́rin tí mo wí ìwà bánú tí àti wọ́n pè ní usulul hadisi. وإنه لعلم الساعة bóyá yọ̀mí. فلا تمترن بها واتبعون àwọn tí wọ́n bá gba àdìsí sọ yìí wò àwọn pọ̀. àdìsí sọ yìí excellent àdìsí. àgbánú wọn pe sheikh kan ní Muhammad Sirayi. رضي الله تعالى عنه bẹ́ẹ̀ni al-Imam Muhammad Sirayi nínú wọn náà àgbánú wọn ni Muhammad Imam al-Bukhari. رضي الله تعالى عنه Imam al-Bukhari Muhammad ló kọ wọn Muhammad ọmọ Ismail. àánú wọn náà ni Imam Muslim náà Imam Muslim nínú àwọn àgbà tí wọ́n gba àdìsí wà láwọn náà. Imam kẹta òun náà ni Imam Tirmidhi. رضي الله تعالى عنه gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n bọ̀ nínú wọn Qatada wọ́n bọ̀ bẹ́ẹ̀. فلا تمترن بها واتبعون mo fẹ́ láyé ọdún yìí. أكرمكم الله nígbà tí wọ́n ti ń ka àdìsí fún àwọn ọ̀ka tí mo fẹ́ sọ yìí. wọ́n ti ń kà fún wa. ibi á ti gba àdìsí wá lójú á yẹ pẹ̀lú yìí. إن شاء الله hadithul hasani nínú àwọn ìmáàmù tí wọ́n gba àdìsí wá ni wọ́n kírètì ẹ̀. àmọ́ ìtìfáàkù wà lórí ẹ̀gbá lè lò táwa ló tì í. الإمام الترمذي محمد بن عيسى رضي الله تعالى عنه òun náà ni ìmáàmù Tirmidhi محمد عيسى Muhammadu lórúkọ rẹ̀ ọmọ Ìsá ìlú wọn gẹ́gẹ́ ni wọ́n pè ní Tirmidhi. náà وولد في طلب العلم إلى العراق والحجاز وخراسان وغيرها. ìmáàmù Tirmidhi yàfá ni wọ́n tó yẹjú nígbà tí wọ́n bí láti kékeré ló ti wá ìmọ̀ káàkiri. ó wá lọ káàkiri ó lọ Iraki ó lọ Hijazi ó lọ Khurasan wa ghayriha ó lọ àwọn ìlú káàkiri láti lọ kẹ́kọ̀ọ́ ní ìmáàmù Bukhari àfá 1000 lọ́kọ́ kí bẹ́ẹ̀ni ìyẹn ló fà tó fi di kẹ̀dírù mílẹ̀ kúbàrà àwọn àgbà nínú àwọn àfá tí wọ́n máa dìsí wà tó yẹ jù 1000 àfá ìmáàmù Bukhari pọ̀ gan ó sì há àdísì 100,000 sórí tó jẹ́ sọ̀hí. ìmáàmù Bukhari ẹ̀rí dáadáa ó wá há àdísì 200,000 sórí tó jẹ́ dọ̀rẹ́ رضي الله تعالى عنه. ìmáàmù Bukhari. نعم. ولقي كبار أئمة الحديث وشيوخه وسمع منهم وروي عنهم. ìmáàmù Tirmidhi ìtàpẹ̀ Muhammad ọmọ Ìsá radiyallahu رضي الله تعالى عنه. níbi tí ó ti ń wá àdísì tí ti ń wá ìmọ̀ ẹ̀wọ́ káàkiri ó bá pàdé àwọn àfà ńlá tí wọ́n kọ́ ẹ̀kọ́. àgbà nínú wọn wá ní ìmáàmù Bukhari. رضي الله تعالى عنه. ọlọ́mbà wa kẹwọn. ومن أشهرهم الإمام البخاري. nínú àgbà nínú àwọn ìmáàmù tó kọ́ lẹ́kọ̀ọ́
lẹ́kọ̀ọ́ ní ìmáàmù Bukhari wà bẹ́ẹ̀. ومما يدل على سبب منزلته ìmáàmù Tirmidhi wá pọ̀ láàpá ó pọ̀ ní mímọ́ wọ́n ti bá ń bẹ ọlọ́run báyìí tí bá ń sọ̀rọ̀ báyìí ó bẹ ọlọ́run títí ẹ̀yìn ojú kúkúrú rẹ̀ báyìí ó sì parẹ́ hátà bùyá dọ̀tí àìná dúdú ojú rẹ̀ àwa ti sì ń ṣeré pa ni a ṣe tíátà tó tó pọ̀ àwọn tá a lè lẹ́nu lọ́wọ́. Tirmidhi ó pọ̀ gan ó tó rí ná nínú ọlọ́run àti nínú ìmọ̀ tí ìmáàmù Bukhari wá fún ní confirmation ìmáàmù Bukhari ṣe tẹ́sí kí a rẹ̀. قال الإمام البخاري كنت فعلت بها Jẹ́kùnrin ayé wa pé ọwọ́ lè wo àdíìsì, àsáwọ̀ lè wọ̀ ká máa wá gbé tí ò sí nínú àdíìsì wọnú ẹ̀. Kò sẹ́ni ló máa rá sọ níbi ọ̀tá. Yorùbá máa ṣàdúrà kan nínú àdúrà tí ó sì mọ́ rẹ sẹ́yìn. Wọ́n á ní Ọlọ́run sọ wa gbọ́dọ̀ ẹni tí sọ ní táwọn. Wọ́n sọ̀rọ̀ nípa àṣùwáàtù sáà. Àwọn nǹkan mẹ́wàá tí ó ṣẹlẹ̀ nígbà tí ayé bá fẹ́ parẹ́. Gbogbo ayé ni wá ń sọ àṣùwáàtù sáà. كان النبي صلى الله عليه وسلم في غرفة ونحن أسفل منه. Àwọn sàábé wọn kọ́ra lọ́jọ́ kan. Wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìbẹ̀nu ilé. Àwọn wá wà ní pásíjì ní ìta. Àwọn sì máa yé mi. Àwọn máa ń wí dọ́. فطلع إلينا فقال ما تذكرون. Nínú àwọn tí ń sọ̀rọ̀ àlọ́ ìwà jáde sáwọn. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Àlọ́ mi máa tẹ̀ kúrú kílẹ̀ wù. قلنا Kílẹ̀ sọ dáadáa sí nínú ilé. قلنا الساعة. Wọ́n ní táwọn sọ ní ọ̀rọ̀ ìgbà tí ayé bàbá yìí. Èrú gbà wọn tó báwo ni ti ṣe rí. Àwọn sọ̀rọ̀ báwo la yóò ṣe rí nígbà náà. قال Àlọ́ ìwà dá olóhùn. إن الساعة لا تكون حتى تكون 10 آيات. Àlọ́ ìwà sọ fún wọn sallallahu alaihi صلى الله عليه وسلم. Àlọ́ mi ní bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn ayé ò ní dé àbíkárí nǹkan mẹ́wàá. Nǹkan mẹ́wàá ni tó bá ti ṣẹlẹ̀ ayé fẹ́ tán nù. Ayé tán wọlé. Ìfàlà ti nù. Náà. الأول خسف بالمشرق. Àkọ́kọ́ ni pé níbi tí oòrùn ti ń jáde, oòrùn ní jáde bẹ̀ yóò kọ́kọ́ dúdú lọ gbáà. Tí gbogbo ọmọ òbí ha ṣé ò sí? Kí ló ṣẹlẹ̀ yìí? Àkọ́kọ́ ni. وخسف بالمغرب. Ẹlẹ́kẹ̀ẹ́jẹ̀ kásìmọ̀ bẹ̀rẹ̀ Magribi. Ibi tí oòrùn ti ń wọ̀, ibẹ̀ náà dúdú lọ gbáà káma òbí ha. Ṣé kí sà ò ṣẹlẹ̀ báyìí? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ọlọ́run máa bínú sí wa tí gbogbo ayé máa wà ní yílà ìlú. وخسف في جزيرة العرب. Ilẹ̀ Lárúbáwá ibi tí ẹ̀sìn ti ṣẹ̀yọ̀ tó ti ṣẹ̀ wá. Sọ́mọ̀ wọn náà dúdú.
kí ló ṣẹlẹ̀ yìí ọlọ́run àpò ẹ̀rọ. والدخان ẹlẹ́ẹ̀kẹ́ni àdùkà èéfì wà gbogbo ayé ibi èéfì yẹn gbogbo etí nǹkan àbọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti yẹn kú yún náà báyìí ibi èéfì ọlọ́run ti yẹn kú yún náà tó bá wọlé sọ́wọ́tò Dukhān àyà kẹwàá kúrapọ̀tì fún ọlọ́run ní fàtẹ́kìbí yóò mọ̀ tá àti sàmáhù bí Dukhānin mubīn. فارتقب يوم تأتي السماء بدخان مبين. àwọn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mójútó ara yín o. ẹ̀sẹ̀ sí dáadáa kẹsì lọ́wọ́ dáadáa ẹ̀ wárí. yàwó máa ta ti sàmà tó bá di dọ́kan sánmà yìí tẹ̀ ń wò lórí fúnfún yìí. bí Dukhānin mubīn ẹ̀ bá ní pé gbogbo dúdú lọ gbá. tí gbogbo yóò máa wò pé kí ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí. ọ̀sán bá dùn. يوم تأتي السماء بدخان مبين. ẹlẹ́kẹ̀ẹ́ni tá náà yóò ṣẹlẹ̀ ní pé sánmà dúdú. ó di mẹ́rin. والدجال ọwọ́ ní àtẹ́jú sọ pé Dajjal ló ṣẹlẹ̀. صلى الله عليه وسلم. wọ́n ní kí wọ́n pè ní Dajjal. wọ́n ní èèyàn ní wọ́n ní ojú kan ní ẹgbẹ́ ìgbòho báyìí yóò ga yóò máa ṣe sùtábáwò èèyàn yóò máa jẹ èèyàn yóò máa fọ́lé yóò máa fọ́ta yóò máa fọ́nà ní àwọn òtí ìyá àyàtọ̀ sọ́dọ̀ àgbà ẹ̀tí wọ́n àwọn aládìsí sọ pé àlẹ́wọ̀ Muhammadu sọ bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. ودابة الأرض. ó ní máa ń bá mi ẹlẹ́kẹ̀fà Dabbatul Ardi. Dabbatul Ardi ẹranko kan ni ẹranko ni yóò máa sọ̀rọ̀ bí èèyàn yóò máa wá bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ àmì kan ní fún ọjọ́ kẹyìn Al-Qur'ani ló sọ. وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون. ọlọ́run bá tó ti sábà Suratu Naml wàá wọ àyà 82 ó bá bẹ́ẹ̀. ọlọ́run ní nígbà táwọn ọlọ́run bá ju tàbẹ́ jù. أخرجنا لهم دابة من الأرض. bẹ́ẹ̀ ni tẹ́mi ọlọ́run tí mo sọ pé kí wọ́n lọ payé rẹ̀ gbólóhùn kan náà ni tí wọ́n bá ti ju gbólóhùn yẹn báyìí dáàbà kan wà jáde láti inú gbogbo yóò wà máa wá sọ̀rọ̀. تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون. àwọn mufassirun gbà tí wọ́n tọwọ́ bọ̀ wọ́n ní tí adábà yóò máa rí wípé yóò máa sọ wípé anna an-nasa kanu bi ayatina la yuqinun anna an-nasa kanu bi ayatina la yuqinun. àwọn ènìyàn wọ́n gbọ́ ọ̀rọ̀ wa wọ́n rí àmì wa wọ́n rí Qur'an wọ́n rí wọn tá a rán sí wọn la yuqinun náà wọ́n sì gbà á gbọ́ anna an-nasa kanu bi ayatina. wọ́n ní tí dábà yóò máa rí nù. كانوا بآياتنا لا يوقنون. Al-Qur'an kan fáwọn ẹ̀ àwọn mufassirin àwọn kan tó wà tọwọ́ bọ̀ wọ́n ní rárá wọ́n ní tí dábà yóò máa ṣe ní pé yóò mú pọ̀pá Ànábì Musa dání wá. yóò wá mú òkà Ànábì Sùlẹ̀mánà dání. yóò wá mú pọ̀pá Ànábì Musa ní gbogbo ẹni tí dábà yẹn bá ti yóò fi òkà yìí yóò fi nù lójú báyìí tó bá ti fi nù lójú tó bá rí pé tó bá ti fi nù lójú kò sí ní ó lè bọ́ sí yóò mọ̀ pé mùsùlùmí lélẹ̀. wọ́n ní tó bá mọ̀ pé mùsùlùmí nítorí ilẹ̀kùn kan bẹ lọ́dọ̀ Ọlọ́run à ń pè ní báàbù tọ́ba. báàbù tọ́ba yẹn ilẹ̀kùn ìtọ́lọ̀ ti ń gbà lórúkọ àdáyé. tó bá ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé iná lówó tó bá ti lórúkọ àdá tó sì débẹ̀ mọ́ Allah ya'uda ila dhanbi tó bá ti padà síbẹ̀ mọ́ Ọlọ́run sì ṣàmójúkò fẹ́ lẹ́ẹ̀kan. wọ́n wá ní kí dábàá yẹn wọ́n tó dé ni wọ́n sílẹ̀kùn rẹ̀ níjọ́ tí dábàá yẹn báyìí dé báyìí ilẹ̀kùn bẹ̀ yẹn kò bá ti. ọ̀rọ̀ pé àdàkùn tó lọ lọ́wọ́ ayé fẹ́ parí Ọlọ́run dàkún foríjì mi kò sáforíjì ìjọ náà mọ́. wọ́n sọ yí pé dábàá yẹn ó fọwọ́ kan àwọn èèyàn lójú ó fò ká yẹn pààyàn lójú yóò wá mọ̀ pé mùmí nílé lẹ́yìn tó bá tún wá mọ̀ pé mùmí nílé yóò fi lọ́rùn lẹ̀ tó bá já sí pé kì í ṣe mùmí nígbà àwọn ilé ìkèlè nínú yóò wá mọ̀ pa Ànábì Mùsá ó ní lẹ́wọ̀. kò sẹ́ńtà yẹn tó lọ́nà fún ara ẹ̀ ti sọ
sọ́dà kúránì Ó kàn fún àmì. pé dáàbà ó wà ìdí ó sì wá sí ìlàwó mọ̀ àwọn tí ọlọ́run sọ́dà kúránì pé yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀yà àmì ọlọ́run dé ẹ̀sìn gbọ́ ẹ̀sìn gbà yẹ òjò. نعم السابع ويأجوج ومأجوج ẹlẹ́ẹ̀kẹ́jẹ Yájújà wà Májújà ọlọ́run sọ̀rọ̀ ọmọ náà kúránì kan fà ẹ̀dá kan ni wọ́n ọlọ́run pa wọ́n kù wọ́n wá fi ọlọ́run fún ara ẹ̀ ló fi èyí dídí wọn nígbà tí wọ́n bá mọ fẹ́ǹsì wọ́n ń ga láti bíbá ẹ̀ wọ́n bẹ̀ ká tó sánmà. قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض ọlọ́run dá wọn dìsọ́yà ni wọ́n. مفسدون في الأرض gbogbo Nàìjíríà yóò tó wọ́n bàjẹ́ láàrin wákàtí méjì. tọ́ba ti pọ̀ tọ́ba tó bá táyé bá fẹ́ parẹ́ ọlọ́run wà fún wọn lágbára èyí tí tọ́lọ̀ fi dí wọn ni wọ́n wà lágbára wọ́n ti ṣubú. فهل نجعل لك خرجا على أو تجعل بيننا وبينهم سدا sàdá tọ́lọ̀ fi dí wọn ni wọ́n wà ọlọ́run túlẹ̀ bọ́lá wọn bá ti túlẹ̀ náà bá ti jáde déédéé àwa sí wọn àwa dà gẹ́gẹ́ bí ènìyàn àwọn dàbí ènìyàn báwa ti rí àwọn wà dàbí ẹ̀rà ọmọ náà wú. الله أكبر bí èsìsì. يه so wọn kàn máa mú yàrá yẹn wọn kàn kéré ẹ̀jẹ̀ ìyá ẹ̀yẹ ni wọ́n máa jẹ wọ́n kàn máa ṣe sùtá lọ ni wọ́n bá yẹ jẹ gan. tó yẹ wọ́n máa mo lò wọ́n àgbà báyìí. فهل نجعل لك خرجا على أو تجعل بيننا وبينهم سدا ẹlẹ́ẹ̀kejì nù ni. الثاني ẹlẹ́ẹ̀kẹjọ. وطلوع الشمس من مغربها alẹ́gbọ̀n Muhammad. صلى الله عليه وسلم wọ́n ní tòrò ṣẹ́ǹsì ní mọ̀gíríbìà nínú àmì táàbì mọ̀ ní pé ayé ti fẹ́ parẹ́ ó ti ṣẹlẹ̀ ó. tòrò ṣẹ́ǹsì ní mọ̀gíríbìà níbi tó rùn ún wọ̀ sí ibi tó rùn ún wọ̀ sí òru bá jáde mẹ́. òru á wá máa wọ̀ níbi ó ti ń jáde. ẹlẹ́ẹ̀kẹjọ ni. ونار تخرج من قعود عدن ترحل الناس iná kan wà jáde iná yẹn wà máa dé gbogbo àwọn èèyàn lọ iná wà dàbí ẹgbà yóò máa ń ná àwọn èèyàn yóò máa lé wọn kí yóò máa lé wọn yóò máa nà wọn bí ó jò òyà yóò rèé yóò máa dà wọn láàmú ànábì sọ pé yóò wáyé. صلى الله عليه وسلم لا يذكر النبي صلى الله عليه وسلم sọ̀rọ̀ pẹ́lẹ́ kẹsàn-án àdíìsì tí mo kà yìí ń bẹ nínú àdíìsì ìmáàmù Mùsùlùmí ó sì bá ní àdíìsì 2901. wọ́n wá sọ pé bàtà nẹ́bí sọ kẹsàn-án àlẹ́bí wà láti. صلى الله عليه وسلم èmi wà láti dé yẹn dáàmú yìí pé dáàbì mọ̀ yìí pé àdíìsì ọwọ́ ti wọ̀ ọ́ àdíìsì ti di ẹ̀gbàlú àwọn sọ̀rọ̀ ń bẹ̀ gbogbo wa là ń mọ̀ ẹgbẹ́ ká lọ jí. mo ká àdísì kan yín sọ ní ìsìn tí bá ká àdísì tán. torí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ yẹn kí nípa àlànẹ́bí ìṣáájú ní pọ̀ díẹ̀. wọ́n yà lẹ́bi dákẹ́ àwọn sàbí ọbẹ̀ sí bá àwọn fà. àwọn méjì náà wá ní ó sọ̀rọ̀ ìkan ní kí ló sọ. وقال أحدهما في العاشرة نزول عيسى عليه السلام ìkan wá sọ pé níta lẹ́bi fi ṣe kẹwàá nígbà lẹ́bi ìṣá ń bọ̀ wá kẹwàá nínú àwọn sàbí yìí. ìkan wá sọ pé. وقال الآخر وريح طلق الناس في البحر ìkẹwàá ìkejì wá sọ pé ẹ má gbé tẹ ìgbé wa wá ó rí bẹ́ẹ̀ akasa ìwúta sàkámàjì ẹ má gbé sàkámàjì wá akasa ìwúta. ìta náà lè sọ ní pé rí wọn. طلق الناس في البحر طلق الناس في البحر atẹ́kùn kan ni yóò dìde láti inú odò tátẹ́kùn yẹn bá ti dìde láti inú odò wáyé yóò wá wọnú ìlú yóò máa wá lé àwọn yẹn káàkiri bí àjà nígbà tí èjì bá ń jà atẹ́kùn yóò máa lé àwọn èèyàn lọ síbi ìdájọ́ ó ti yá ẹ̀rọ kò lónìí tí ń dé lónìí ẹgbẹ́ gbé bá jù rẹ̀ máa gbé. أرسلناك إلا كافة للناس
ibẹ̀ ló ti bá àdìsí tí mo kà sẹ́yìn ọ̀kan ló jẹ́bi mọ̀ yìí pé ọwọ́ ti wọ́n náà àdìsí. Kùránì nìkan ló yanjú tọwọ́ wọ̀. إيا كافة الناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. Kí ni kan ṣẹlẹ̀ láyé Abubakar? Kí n tó lọ bẹ̀, àdìsí kan bẹ ìmáàmù Muslim ló bá wa. Ibi táwọn Mùsùlùmí ó ti lọ wà kí ẹ̀kọ́ yẹn. Ẹja ló múra o, ẹ má jà á gbàgbà gbígbà o, ẹ má jà á kókò kúkò lé wa lọ́wọ́. Wọ́n ti gbé ilé ẹ lọ́wọ́ wọn náà wá lé bẹ́ẹ̀. Gbàtà ń sọ̀rọ̀ bọ̀, à ń sọ̀lẹ̀. ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. Imam Muslim ó gbà àdìsí yẹn wá, ó ní Ànábì sọ pé sallallahu alayhi wa sallam ó ní kafa bil mar'i kadiban. Ó tó fọ́mọ ènìyàn ní irọ́ ká pẹ̀lú òpùrọ́. Kí ni ìdáná bàbá? Ó tó fọ́mọ ènìyàn ká sọ fún bí bàbá àkàtà ìbò dà. Kí ni ìdáná bàbá? Òpùrọ́ ni Kí ni ìdáná? àyà àdúrà ìkúlì máa sẹ̀mí à. Gbogbo tó o bá ti gbọ́ báyìí. الجهد بكل ما سمع. Gbogbo tó o bá ti gbọ́, ó wá tẹ̀ nílà káyìn láti fi jọ. Ó dàjẹ́ sí. Ọlọ́run ní yóò tẹ̀lé hikimata bá yà ṣá. قد أوتي خيرا كثيرا ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. Àwọn tó lọ ń bá sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n níye. يؤتي الحكمة من يشاء. Ọlọ́run máa fún mi sọ̀rọ̀ bá yà ṣá ẹni tí ó bá wù mí. ومن يؤتى الحكمة Ọgbọ́n ló là pè bẹ́ẹ̀ ẹni tí ń bá wa fún. فقد أوتي خيرا كثيرا. فقد أوتي Alábi sọ́nà àdìsí kan tó ń gbogbo níwà ìyẹn náà. صلى الله عليه وسلم. Ẹni mẹ́ta là á gbọ́ sí. Àkọ́kọ́ àti kejì àti kẹta wa. Lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Má túbọ̀ mú. Bàbá mọ̀ túbọ̀ ayé rẹ̀ bàjẹ́ tán nù. ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا. Àkọ́kọ́ làwọn tó bá bí ọ àyíkọ̀ sí wọn. Àyíkọ̀ jù wọ́n lọ. Ẹ máa ń gbọ́ fún wọn. Ó mọ̀ pé díẹ̀ ní ẹlẹ́dẹ̀ tó wọ̀ bá. Bí wàá bàjẹ́ fún ẹ díẹ̀ ní ẹlẹ́dẹ̀ tó wọ̀ bá. Ẹ̀yìn olùdó máa tẹ̀wọ̀ díẹ̀ tó wàá bàjẹ́ fún yàn àwọn tí wọ́n yẹ kó sí lórí ọ̀gbọ̀n sí. فقد أوتي خيرا كثيرا. Alákẹ́sà ẹ̀ kọ̀ sí. وما يذكر إلا أولو الألباب. Àwọn làwọn aṣíwájú ẹ̀sìn. Àyíkọ̀ sí wọn o. Àwọn aṣíwájú ẹ̀sìn àádìlá káyè bá wọn sọ̀rọ̀ ni. Ò gbọ́. وما يذكر إلا أولو الألباب. Àwọn aṣíwájú ẹ̀sìn àyíkọ̀ sí wọn. Ẹnu ò mẹ́nu ètò méje ní kọ́nà balẹ̀ kẹ́. أكرمكم الله. Ẹnu ò mẹ́nu ètò méje ní kọ́nà balẹ̀ kẹ́. Wọ́n ní wọ́n sì pè fún mi, wọ́n sì fún Ọlọ́run, wọ́n sì pẹ́ ẹnu rẹ̀ ò mẹ́nu náà ni. وقد أوتي خيرا كثيرا. Ètò ilé òjòkó ni ó jókòó sí. وما يذكر إلا أولو الألباب. Ilé ẹ̀rọ ìyàwó ìtàn ní sìnkú máa bọ̀ wọn lẹ́yìn Ọlọ́run. Yóò yàwó ọmọ rẹ̀ ó bá yanu ẹ̀. Wọ́n fi wèrè pé tẹ́lẹ̀ wọn bàbá. Wọ́n máa pín ìtàn wèrè nílé wọn. Àwọn èèyàn alábẹ́jà àwọn ìyàwó Ibi tí wèrè pè sí láyé náà. ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́ sí tá a kì í gbọ́ sí. Àkọ́kọ́ mọ̀. Inú wa pín díẹ̀. Bàbá.
àpèsè nínú àwọn àgbà ẹlẹ́ẹ̀kejì náà nínú àwọn tí wọ́n jẹ́ àgbà àwọn aṣíwájú ẹ̀sìn wọ́n ti aṣíwájú nínú wọn náà ni àwọn àgbàlagbà wà àgbàlagbà ó rí pé gbogbo ẹni bá ti jẹ́ aṣíwájú ẹ̀sìn kódà kó jọ wọn kékeré kí ni ó di àgbàlagbà náà ó bá ti di aṣíwájú ẹ̀sìn táàrẹ kọ̀ọ̀kan lára ẹ̀ kódà wọ́n lọ kọ́ ńlá sí mi yé kí ọjọ́ orí rẹ̀ wá kéré wá jẹ́ ẹgbẹ́ àbígbẹ̀yìn àwọn ọmọ rẹ̀ kó bá yẹ pẹ̀lú pọ̀ àwọn ọmọ rẹ̀ ò jẹ́ kan náà inú. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. ẹni tí wàá ti ẹ̀dọ́ sí kékeré wá bá ibi táwọn èèyàn ti sàpọ́nlé rẹ̀ wọ́n ká owó kì fún wọ́n sì kára wọn ká àwọn bàbá wa ìwọ wá débẹ̀ wá ní báwo ni Rasidi. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. bí wọ́n bẹ̀rẹ̀ bá fúyẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni ọlọ́run bá ti gbà fún ọ̀pọ̀lọpọ̀ fúyẹ́. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. ọ̀nà níbi lójú òkú yìí kí àwọn àti torí kó kí ọlọ́run fún ní sáṣọ kékeré kó máa gbé lọ́dọ̀ lẹ́kùn. àwọn àníjọ lẹ́kùn lé yín mọ́nù. àwọn àníjọ lẹ́kùn lé yín mọ́nù. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. ọmọ ìyàwó èèyàn tó ṣe pé tó bá ń bọ̀ bí ẹ̀ bá fẹ́ kọjá lẹ́nu rẹ̀ yóò dúró de wọn ní ẹ kọjá tí ń kí tó wọlé. tọ́lọ̀ wò fi ọlẹ́kùn sọ̀rọ̀ wọn. ẹlòmíì ní bọ́ọ̀lì kò lè kiri ẹlòmíì sì ní jíìnì kò lè bọ́ọ̀lì ọlọ́run àdúgbò ní ìbẹ́ lómi. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. olódò tó jìnà síra mú wí èmi ìkú yìí. ẹnì kẹta láyé ẹgbẹ́ ìtàlẹ́ máa lọ òun náà lọ́kọ rẹ̀ your strength. ọkọ rẹ̀ fóbi ọkọ rẹ̀ ha wà bẹ rí àtọwọ́gbà kíákíá tó fẹ́ sí wàhálà dànù ṣáà lọ sọ mí tààrẹ ọkọ ẹ̀ gọ́fún. wà lórí òpè ẹ̀yìn àlẹ́ tó sọ tàbí ó tó gbogbo ilé wa ẹnìkan sọ bẹ́ẹ̀ ni àbẹ́yìn mo kù ẹ̀yìn nìkan lẹ tó. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. gbogbo ilé wa gbogbo ẹbí wa náà sọ ní. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. kí ló máa tóbi rẹ̀ bí ọdún ọmọ mọ́ wọn àgbà fọ́kọ mọ́ ni. sílẹ̀ ìgbà mọ́ ni. a ṣe wàhálà lórí ọmọ àgbèrè tó bẹ̀ lórí wọn mọ́. torí bá a lè sọ̀rọ̀ fún wọn ni. lọ́mọ ọkùnrin ọ̀gá wọn máa ń pè ọkùnrin. wèrè lọ́kùnrin ó sírí lóde. àbí ká ní ó sírí lọ́kùnrin wèrè lóde. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. wèrè àkọsílẹ̀ ló pàdé la. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. àbí kí nǹkan yà sọ fún tí àpò méjì bá yà lọ pàdé nínú kòtò. àbí kí nǹkan yà jẹ́ tòrò. ìgbà tí ìwọ àwọn méjèèjì ó gbèdè. wọ́n máa yẹ kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. Abu Bakr ọmọ wa ni kulli ma sami'a. káfà bí mari kẹ́bìbẹ̀. àjà àdúgbò. bikulli ma sami'a. ẹ bá jà ń kọ́. àwọn mùsùlùmí ẹ jẹ́ kó bá lọ pín. àwọn àdéhùn tí tó bá dàrú làkàlẹ̀ ẹ jẹ́ gbìyànjú dáadáa. dọ̀rí fún bẹ́ẹ̀ àdéhùn. dọ̀rí fún àdéhùn tó lẹ̀. tí o ṣe ń tẹ̀lé tí o ní ìyẹn tó débi bò kò lẹ́sẹ̀ láti bèèrè pàápàá àwọn àdísì tẹ̀lé. wọ́n máa yẹ kàkàrù. lọ́wọ́ wá ń wí fún wa káwọn náà gbéyàwó ẹ̀ṣẹ̀ àdísì ṣe ń dìgbà nínú Bukhari ó sọ pé ànábì Ìsá nínú àdísì Muslimu sọ pé rárá o àwọn kan ní ìkànnì ìsáni ìkànnì rárá o atẹ́kùn kan tí ó jáde nínú odò òun ni ó máa lé gbogbo èèyàn lọ bí ìdájọ́. ọmọ àdìsí ṣe ń takò rẹ̀. àwọn kàkàrù ìlà ọ̀rọ̀ ìyá ìmọ̀. kò sí àyà kan náà Al-Qur'an tọ́lá
padà bọ̀ wá. Ọba wa dà yóò kúrò. Ọba wa sínú Kùránì ilé wọn kò lè wá sínú Kùránì ilé tiwa. Àdìsí ti ń bẹ lọ́wọ́ rẹ náà ló bẹ lọ́wọ́ tèmi. Ó ṣe é ṣe gan ètí ìdútú ní lọ kó wọn torí. Torí àdìsí kì í tíra kan bẹ tí dàpọ̀ nísìn tó sọ àwọn àbámbà kí ìrìn àdéhùn bámbà ọ̀rọ̀ tó fi mọ̀ pé ká máa gbé àdìsí wò káyẹ̀ wò. Ọlọ́run ní wà máa yú tàlẹ̀ ìkìmọ́ta àpapọ̀ ní kùn tí ká. Ẹyọ kàfí wọ́n bá yẹ kàkàrù ìyá olóyà ìbá. Ọlọ́run ní kò sẹ́ni tó rántí tí ń sọ yìí, kò sẹ́ni tí ń bá wí. Wọ́n bá yẹ tàlẹ̀ fi túmọ̀tà. Ẹni tí ń bá fún ní àkàlẹ̀ yìí, wọ́n ti àkàlẹ̀ náà tẹ̀sí àwọn tí fún ní pàtó yore, àwọn oore tí ò lóore nílẹ̀ yìí. Wisdom ni. Ó bá lágbára, ó bá fọwọ́ fún agbára yóò pa ọ́. Wọ́n bá yẹ kàkàrù ìyá olóyà ìbá. Lọ́ọ̀dà sójà sọ pé tó ń pọ̀ ti dọ̀gá, gbogbo ẹni bá ti kọjá wájú òun tó bá ti jẹ́ ní bàbá yẹn kọ́ máa jù sí túbú. Yóò ṣe àgbákò tí ó ní báyìí. Níjọ́ tó wọn bá gbé ìbínú náà ní, kò ní lẹ́yìn kan balẹ̀ lọ. Wọ́n máa yẹ kàkàrù ìyá olóyà ìbá. Agbára ti dánwò ẹ̀ àbí kó fọgbọ́n sí. Ká má bàa bàtẹ̀ mi jẹ́ kékeré jìnnà kékeré síwájú. Torí gbogbo tó bá ní o ní àwọn kan ní ètò ìjẹ lọ. Ètò ìgbéyìí lẹ́nìkan fà sí ló gbé sínú báàgì tí ń fà lọ́wọ́ tí ń gbèsè nílẹ̀ lórí títì. Ìwọ́n kẹ́ kó sí gbogbo ilé tó wá jókòó tó wá dúró sẹ́nu ọ̀nà sálágà rẹ̀. Ọlọ́run ní ìlà olùdàgbà. Àwọn tí mo fún ní làákàyè yẹn, àwọn oní wisdom, àwọn tí wọ́n ní làákàyè, tí wọ́n mọ̀ nǹkan dàgẹ́ tí wọ́n wá ní mẹ́ta ni wọ́n. Àwọn tí wọ́n ń lọ ọgbọ́n, àwọn ọlọ́gbọ́n. Ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n ń jọ ọgbọ́n, àwọn tí wọ́n mọ̀ ẹjọ́. Ẹlẹ́ẹ̀kẹta làwọn tí wọ́n kó ọgbọ́n dání fúnra àwọn báyìí pé ọgbọ́n ní ìgbà tá a ti lọ tá a ti jọ. Wọ́n bá yẹ kàkàrù ìyá olóyà ìbá. Àwọn ọ̀nà gbé sínú làákàyè wa káwọn náà jọ wò. Wọ́n bá yẹ kàkàrù ìyá olóyà ìbá. Máa sọ àdéhìí kan nísìnyí tó ṣẹlẹ̀ láyé Abubakar. رضي الله تعالى عنه كان أبو بكر الصديق رضي الله تعالى عنه نعم. إذا ورد عليه حكم النظر في كتاب الله تعالى. Wọ́n gbé ìdájọ́ kan wá bá Abubakar nígbà tó jẹ́ kìláfà lẹ́yìn Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Abubakar ọdún kan lànà ìgbà lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni ọdún kan lànà ìgbà ọ̀gá wa gbà lọ́wọ́ yìí. Ẹ̀yìn ìgbà Ànábì náà. صلى الله عليه وسلم. Ó wá jẹ́ kìláfà nígbà tá Ànábì. Bàbá jẹ́ kìláfà wọ́n wá gbé ìdájọ́ kan wá bá. Ló bá lọ sínú Àlùkùránì kó òun lọ wo ìdájọ́ ní kó òun fi ṣèdájọ́. Naam. فإن وجد فيه ما يقضى به قضى به. Bóyá bóun bá tiẹ̀ rí tóun fi dájọ́ ń bẹ̀. Òun wá fi dájọ́ ọ̀rọ̀ náà bá yẹn jú. وإن لم يجد في كتاب الله نظر في سنة رسول الله صلى الله عليه وسلم. Ó wá wọlé ní ẹgbẹ́ bóun bá tiẹ̀ rí. Òun rí nọ́ọ̀rọ̀ Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Bóun bá ti rí nọ́ọ̀rọ̀ Ànábì ilé òun lọ òdì mánu. Òun yẹn ju ẹ̀. فإن وجد فيها ما يقضى به قضى به. Nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán. فإن أعياه ذلك سأل الناس هل علمتم أن رسول الله صلى الله عليه وسلم قضى فيه بقضاء. Bàbá wa wọlé àti sàlẹ́bì kò bá bẹ́ẹ̀. Owó ìdájọ́ iná Kùránì kò ní bẹ́ẹ̀. Àwọn èèyàn ni wọ́n sì mẹ́jọ dé. Naam. فربما قال إليه القوم فيقولون قضى فيه كذا وكذا. Ló bá pè gbogbo àwọn tí ojú wọn pẹ́. الله أكبر. Wọ́n bá Ànábì ló gbà. Ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. Ẹ̀yin ojú fáàsù. Ẹ̀yin kùráàkù. Ẹ̀yin kùtáàbù. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ̀yin olùkàmáàkù. Ẹ máa bọ̀ ẹ̀yin fùkàháàwù. Òun bá dé. Báwo lẹ ti rí ìdájọ́ yìí sí wọlé ti rí sáà Ànábì ṣe irú ẹ̀ lójú yín rí irú ìdájọ́ yìí kí Ànábì ṣe sí. فإن لم. Wọ́n mú wọn bẹ̀rẹ̀ sí ní sọ ìkànnì Ànábì sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà báyìí tí ìdájọ́ báyìí dé. Ànábì sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà báyìí nígbà tí ìdájọ́ báyìí dé.
àdébì wọ́n máa sọ gbogbo ẹ̀. فإن لم يجد سنة سنها النبي صلى الله عليه وسلم جمع رؤساء الناس فاستشارهم. الله أكبر. Abubakar nígbà tí wọ́n wá sọ gbogbo ẹ̀ tán kò wá bá kankan mu nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ. Orí ìdí wọn ló bá pe àwọn ọ̀jọ̀gbọ́n pé ẹ wá ẹja gbé làkà ìkàlẹ̀ ọ̀rọ̀ yìí báwo la ṣe lè lò ó báwo la ṣe lè dá tí ó fẹ́ fọ̀ kínní tí ó fẹ́ fọ̀ kejì tá à ní dalérú tá à ní dọ̀nà tá à ní dẹ̀sí. Abubakar ṣe bẹ́ẹ̀ lójú ayé ẹ̀. نعم. وكان عمر رضي الله تعالى عنه يفعل ذلك وكذا. عمر باتيكا عليما أبو بكر يكوتا رضي الله تعالى عنه. عمر رضي الله تعالى عنه بارك ويسين. وهنا عند خلافة وهنا سبع. ọ̀rọ̀ tí ń sọ yóò bá ní usul al-hadith. في احتياط الصحابة والتابعين في رواية الحديث. ó bá ní nọ́mbà 57. ìyẹn wọn kan. Ànábì Muhammad wá sọ̀rọ̀ kan. Àti tó khamsan yé. Èyí tó fi mọ̀ pé ànábì ni ànábì kẹ́yìn ànábì kankan wá mọ́. Aláwọ̀ dáwà anna Allah arsala abdahu. Bóyá yòówù yìí. Ibrahim wallahu a'la wa amjada. Wasaqalahu. Wasaqalahu. من اسمه ليجله وبالعرس محمود وابا محمد. لا يا النبي قصة النبي ميما صلى الله عليه وسلم. يبقى النبي صلى الله عليه وسلم. قالوا في النبي ني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. àti parí ẹ̀sìn fún ọ lónìí kò sẹ́sìn ní ìmọ̀ àfà. nàbí ìtura tààdà bàdé àti bàdé àti. oyè yòó. الدين والأوفال من عيب التعبدا. فأرسله نورا منيرا وهاديا كما لا الصقيل مهندا. Ànábì tó kọjá bẹ́ẹ̀. Ànábì tí mo sọ yìí. فأرسله نورا منيرا وهاديا. Ọlọ́run ṣe ànábì ní ìmọ́lẹ̀ tó sí ìmọ́lẹ̀. منيرا Ìmọ́lẹ̀ tí tún tanná ìmọ́lẹ̀ sínú òògùn. وهاديا. Níbi Ọlọ́run dá ànábì pé ní tánàbì bá tí wọ́n bá mú lọ́lọ́ tí ò sí iná. Kátẹ̀sọ́ bí kò sí iná gbà náà wọn òtùpá ni wọ́n ń tàn. Bánábì bá wọlé báyìí tí wọ́n wá sí ìtòtùpá gbogbo níta ànábì wọ̀ wá ìmọ́lẹ̀ ó sì kó bẹ̀ dáàbò. منيرا وهاديا. Mo máa fi wí àwọn bàbá ńlá yìí ní wọ́n ti gbọ́ra wọn. منيرا وهاديا. Gbogbo àwọn tí wọ́n sọnù ànábì ló fún wọn mọ̀nà. Gbogbo ayé inú òkùnkùn ni wọ́n wà dọ́tà ànábì dé ìmọ́lẹ̀ dé. يلوح كما لا الصقيل مهندا. Ẹ̀rọ Yorùbá ànábì dáadáa. وسبحانه Bísí ليجله Àríṣì máa wọ̀. وبالعرس محمود وهذا محمد. Bóyá yìí. وبالعرس محمود وهذا محمد. Tí àkọ́bẹ̀ lọ́wọ́ mi wọ́n pè ní Khaliduna Mi'a. وقاكم الله. Kí n tó lọ bí ọ̀rọ̀ ànábì yìí. صلى الله عليه وسلم. Mo mú tíra náà wá. Kálẹ̀ ní ṣe ìrànwọ́ fáwọn Mùsùlùmí. Khaliduna Mi'a yìí ẹni tó ṣe Kìrìsìtẹ́nì ni. Ó sì wá ti pẹ́. Khaliduna Mi'a ẹni tó ṣe wọ́n pè ní Michael Harut. Michael Harut. Michael Harut. Òun ló ṣe. Òun náà ní tíra náà ní Khaliduna Mi'a. Àwọn great people, 100 great people. They are not superstar, they are legends. Àwọn eléyìí ò ṣe superstar, legend ni wọ́n. Yes, different between Legend and superstar. Àwọn eléyìí ò ṣe superstar, superstar máa lọ. Fọ́nkú wà láàrin wọn. Superstar máa lọ tó bá ti ọba mẹ́wàá, ìwé mẹ́wàá ní superstar. Adáwọ̀ kọ́ lọ. Àwọn legend kà á kú tán.
kọ́lá bí ò lọ́mọ nínú ayé gbogbo ayé ò sì nígbà ìgbẹ́ inú mẹ́mọ́ ni. ẹ̀fà green ni wọ́n gbé lu wọn. nàbí torí àtàlà báyìí àti ọba ti àti. alábọ̀ Muhammad. wàlá òsáwà ní ìpínlẹ̀ àrídè káàbùdá. alábì sànú àwọn mùsùlùmí púpọ̀. ẹ̀ sọ pé alhamdulillah. táàsì ànábì ní òbí kan bẹ́ẹ̀ ní òbí Mósè ànábì Mùsá. ó bá dá sùpọ̀ yẹn làwa wá ní kí sọ̀rọ̀ sí wa. nígbà nínú akálìdún náà mìíràn òfin ànábì Mùsá ní wípé ní ẹ̀ bá yẹ ilé tọ̀ títọ̀ ni bá ti kàn sí la èmi ò ká sí ibi títọ̀ kan sí ẹ̀ mú gbèdè kúrò. bí o bí àhàwùdó máa fọdà àti ìhòòbí wà sáhábì kàdà wà tábì ẹ̀yà mìíràn ìmọ̀lá. wọ́n bá yóò bá délé pò. yé ilé pò. ajẹ́rú ayé yẹn náà wá wá mọye mùsùlùmí tí ó hàn. wà sáhábì kàdà. mélòó la nínú ẹ̀sìn ìnira wo ló bẹ́ẹ̀ mẹ́sìn wa táwọn kan tún kó bẹ́ẹ̀ sìn. ọ̀tábì ẹ̀yà mìíràn ìmọ̀lá. níbi ká máa mẹ́sìn ní kòkòkò ilé tí ó máa dé tó bá wù. wà sáhábì kàdà wà tábì ẹ̀yà mìíràn ìmọ̀lá. wọ́n gbọ́ níbi nǹkan márùn tọ́lọ̀ fún ànábì tó fún ànábì tó. sallallahu alaihi wasallam. láàbì mọ̀ pé gbogbo ìjọ tí ń bẹ náà yìí pátá ìjọ ànábì gbogbo wa. sallallahu alaihi wasallam. gbogbo mùsùlùmí tí ń bẹ gbogbo àgbáyé ìjọ ànábì ni wa. sallallahu alaihi wasallam. gbogbo kìrìsìtẹ́nìtì tí ń bẹ náà yìí pátá ìjọ ànábì ni wa. rabbi yahamudu. gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ kò sí ti ń jẹ́ ẹlẹ́sìn àbáláyé tó kọjá ìsìlámù lẹ̀sìn àbáláyé. ẹ̀sìn ìbílẹ̀ àṣìṣọ́ ni ìlànà sọ. ẹ̀sìn ìbílẹ̀ ìjọ ànábì gbogbo àbí tó ń kálukú fẹ́ yà sí ló yà sí. máa fọdà tẹ́lẹ̀ òbí. ẹsẹ̀ ìjọ ànábì gbogbo wa àìjọ ànábì tá a wá jẹ́ kọjá ànábì sábọ̀ wá bá wa ànábì làwọn ni. ọ̀sán mi ní kàdà wà tábì ẹ̀yà mìíràn ìmọ̀lá. ẹjọ́ bá mi ṣe olúlu lẹ́yìn tàbí wá gbé ẹnìkan lé lórí sàgbé yóò bínú. yóò dà yóò dàrú. àwọn ọ̀rọ̀ tí ń dà lákàyè wúlò ọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ yìí ṣubú ọlọ́run fún ara rẹ̀ ló dà sínú lákàyè wá bẹ́ẹ̀ mọ́. àmọ́ ẹni tó bá ní làkàyè bó ti sọ́jú òní bí nǹkan méjì bá dá ìkan dájú kan lọ. ibi ewu lọ dájú kan lọ. bí nǹkan méjì bá sì kú ìkan kú jù kan. yóò yàwó èyí bá bàbá. ọlọ́run ò sọ́nà àlùkùrá ní fún wa lóòótọ́ kò sọ pé ń bọ̀ kò sọ pé kò ní wà. nígbà tó ti wá wí bẹ́ẹ̀ wí ṣùgbọ́n tá a bá ní ká gbé sínú skéèlì èwo ló wá wọlé jù kò wá márùn ló wá tẹ̀wọ̀n ju ipò lọ. rabbi yahamudu. máa fọdà tẹ́lẹ̀ òbí. káàdì ìlú nàìjíríà àwọn legend 100 legends tí wọ́n dẹ̀ ti kú láyé tí wọ́n parí. wọ́n parí láíláí. Michael Rhodes ó wá kọ ìtàn ọ̀rọ̀ náà ọjọ́ wá sí rẹ̀ ń bọ̀. wọ́n lọ kí wọ́n gbọ́. mo kọ̀ bẹ́ẹ̀ tó ojú ọ̀rọ̀ ànábì bẹ́ẹ̀ ànábì Ìsá bẹ́ẹ̀. nígbà tó nǹkan sọ̀rọ̀ ànábì Ìsá ló fi sẹ́yìn kẹta nígbà tí ń sọ̀rọ̀ rẹ̀ ó sọ kó tukù. the Christian. ó sọ kó tukù ó sì sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó wà lóka ìlú nàìjíríà wọ́n náà lọ́wọ́ ó bá bẹ́ẹ̀. ó wá sọ àwọn tí wọ́n jẹ́ legend ó ní àwùgbọ́n mọ́ni tàhánà náírà nínú wọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ discover iná tó kọ́kọ́ ṣe iná ó dárúkọ rẹ̀ nílẹ̀ ó ní gbogbo wọn pátá ó ní wá àwùgbọ́n mọ́ni tàhánà làájàlá ẹ̀wọ̀n tó kọ́kọ́ discover kẹ̀kẹ́ ohun ìgùn ẹlẹ́sẹ̀ méjì mẹ́ta ó wá sọ bẹ́ẹ̀ àwọn tó kọ́ discover pépà àwọn tó kọ́ discover alẹ́tàhàràbà àwọn gúlóòbù kankan gbogbo ẹ̀ ló dárúkọ ìṣáná gbogbo ẹ̀ ló dárúkọ bọ́sẹ̀ wá dárúkọ gbogbo ẹ̀ tó ó wá ní gbogbo wọn pátá kò sẹ́ni tó mọ̀ wọn ó ní lámùnà rẹ̀ kò àmọ́ kì í ṣe pé wọn orúkọ wọn ò sí mọ́ àlùbáríkà tí wọ́n ní òtó tẹ̀lé kan nú gbogbo wọn òun náà látẹ̀kọ̀ àwọn àmà. rabbi yahamudu.
wọ́n ní ẹnìkan sọ́ni nọ́mbà wán wọn àwọ̀lù wọn Muhammadu Rasulullah. Bàbá àtẹ̀rí òbí. Wọ́n àwùjọ́wò òun ló sì tóbi ju gbogbo wọn. Ó ní ẹni tó kù láyé tó ṣe pé tíyẹn bá ń sọ̀rọ̀ ẹ̀ nísinsìnyí yóò sì dàbẹ̀ ní kó ṣe kú láyé. Máa bẹ̀rẹ̀ tí wá tí wá tó mìíràn òfin ìlà. Bẹ́ẹ̀ni. Bàṣàrà ti ká ọ máa bìkálẹ̀ àmìyá. Ànábì kọjá akásọ̀gbà ànábì kan bọ̀ lẹ́yìn ẹ̀. Fẹ́tìmọ́ bíkú tàbá sùnmọ́ ìmáṣí. Ìwẹ̀nà wọnà wọlé èkìfà. Bánábì bá sùn, oorun ojú lànábì sùn kò sùn tọkàn. Wọ́n ní sàbẹ̀ kan wọlé ìjọ kan. Ó rẹ̀ kẹ́ ó jẹ́ kánábì ti sùn dáadáa. Ó ti sùn ó ti jìnnà. Ó tó wọlé. Ànábì ti sùn, ó ti wà lójú oorun ní wákàtí kan sí wákàtí méjì. Sallallahu alaihi wasallam. Ẹ yòókù rẹ̀ máa ń tọ́. والمشي يلهونا ونوم الإكفاء. Ànábì mẹ́rin ní púpọ̀ ó sì mọ̀ rírì. Sẹ́pìsì ànábì ó tọ̀ bí. Bíkú tàbá súnmọ́. Kò sẹ́ni tó ní irú ẹ̀. Táàbí bá tó wá rẹ̀ mú ṣe, á sì dàbí màlíkà. والمشي بينه ونوم الإكفاء. Ànábì tí wọ́n sùn bí wákàtí méjì ní sàbí ẹ̀ bá wọlé. Ìmọ̀ ọmọ kankan báyìí ní bá sàkóso. Wọ́n ara ń tẹ́sẹ̀ kò fẹ́ kàlẹ́rì jí. Àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ní ìlú bí ewu. Ìṣe wo tó fẹ́ wọlé ọ̀gá rẹ̀ tó kọ́lẹ̀ kú. O tún fẹ́ jáde bẹ́ẹ̀ o tún jáde palẹ̀ kú. Lẹ́yìn wọ́n fún lórí tí ò lọ́pọ̀ náà. فجريكم تبسموا والمشي. Ànábì wọn sọ gbàgbà tí wọ́n bá tó ní ìṣẹ́jú méjì mẹ́ta tí wọ́n ń dàkú sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ànábì bá ní. Sallallahu alaihi wasallam. Tahayyarta ó dààmú. Kí ló dé tó ń dààmú? والمشي بينه ونوم الإكفاء. Wọ́n ní kọ́lá ìní wá ìbí ìmúwá lọ́gbọ́n yọ wọlé ìfẹ́ kí ìfẹ́ dá ọmọ inú ìlú Ànábì tó wá mẹ́kú. الله أكبر. Mò ń wá nǹkan òsì ní lẹ́gẹ́ni tí ń wá nǹkan orí tí ń wá. Ó dádúgbò aládùúgbò. Òun wá sọ̀rọ̀ jẹ́ títà fóònù. Òun wá pàdé aládùúgbò rẹ̀ kan ní ládùúgbò aládùúgbò jẹ́ títà. Ẹgbẹ́ náà láti kí ẹ̀ wá àwọn wá nǹkan ní àtọ̀. Ọlọ́run jẹ́ rí òkú màá lọ. كتبا بك الوصول وتزمون. Ó sọ tó wá nù ní ẹ ti kọjá bẹ́ẹ̀. اليوم بعد اليوم. Ìwà kan kì í jẹ́ kí ẹni tí ń wá kan rí ti wá. Yorùbá rẹ̀ nìyí. صلى الله عليه وسلم. Káàdì ìlú Nàìjíríà, Michael Rose. روس. Rose. أكرم الله. Michael Rose. أكرم الله. Ọgọ́rì. Ọlọ́run jẹ́ pé wà. Ó wá ní ẹni tó tóbi jù gbogbo àwọn dúrẹ́dì Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Number one, the excellent. Ọ̀gá tí ò lọ́gà ni ẹni tí gbogbo àdéhùn wá rí fún. الله أكبر. Ẹni táwọn ẹja ní odò ń wá. أحبك يا رسول الله حبا Ó yá yìí. يقربنا إلى الأمان قربا. Bàbá ṣe fẹ́ràn Ànábì tó lọ́lọ́wọ́ máa fẹ́ràn rẹ̀ tó. أحبك يا رسول الله حبا Ọ̀rẹ́bùnì. يقربني إلى الأمان قربا. Bàbá fẹ́ràn Ànábì kan, wà láì tàláì nínú ilé ìlànà ìyára yòó. ويكفيني من العقبان جاتا. Ó ní kò ní máa yé kó má lórí pa. إذا وزر يرمي فترى مع من أحبا. Ọ̀rọ̀ tún di láwùú torí kò ti fẹ́ràn rẹ̀ nínú ayé nìyí. صلى الله عليه Ó وسلم. wà nínú ojókòó ti ọ̀rẹ́ rẹ̀ nù. ويكفيني Lọ́jọ́kòó ti. من العقبان جاتا. Bàbá wa pírẹ́sidẹ́ntì wa Buhari ọlọ́run tó dà fún wọn. آمين. Ọlọ́run bá wa gbọ́ wọn tún lè níyàwó ẹ̀ sí. آمين. Kán wá pè ọ́ ní ìṣìkan fún ẹ lẹ́tà tó kó wá bá ń jẹun.
gbogbo ẹbí yín láyé o. láwùjá Gbogbo ẹbí wọn dání. sọ pé ọlọ́run má yẹ kó lọ tẹ pósítà. إذا وسر فترى من أحبا. wọ́n á sọ gbogbo ẹbí rẹ̀ pé a ti ṣe tébù báyìí wọ́n ní báwo kí ló wá ṣẹlẹ̀ gbọ́dọ̀ ṣe kẹsílẹ̀ ẹ̀mí àti ìpìlẹ̀ buhari ni ayé wa ti dọ́gba. wẹ́ẹ̀ kì í bí mi. láti wá sọ pé ọ̀gá gbogbo ayé àná màá wà. ìlànà òkè bá lè dáadáa. إذا وسر الفتى ما من أحبا. أنا ما من كجابه. صلى الله عليه وسلم. لا يبغى أنا ما. صلى الله عليه وسلم. أنا اللي كمان كمبه. وروني قال الله فوق بلو. لم يعطهن أحد قبلي. àwọn èèyàn kan ti wá àwọn àbábàdìrí àdínlẹ̀ bàbá ẹ̀dá àwọn ànábì tí wọ́n dúró dídí ìlú lọ tí wọ́n dúró ní ayé lọ wọ́n ti wá síwájú mi ọlọ́run ògùn wọn níbẹ̀ náà ànábì ọlọ́run tó kọjá bẹ́ẹ̀ láwọn ànábì tẹ́lẹ̀ rẹ̀ gbà àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ sọ nínú ànábì Ibrahim alayhi salatu wassalam. tó ní agbára bẹ́ẹ̀ wọn ṣàmúhùn náà gáàsì náà wọn alágbára ànábì mú wa èyí tó jáde tó ṣe èyí tó fáìn tó rẹwà ń bẹ nù wọn ànábì nù wa ànábì ọlọ́run tó yẹn bí ànábì Yusufu ó yẹn jú ànábì Yusuf ó yẹn jú àgàgà ànábì Suleiman ó yẹn jú ànábì ọlọ́run ó yẹn jú bá ṣe wá tóbi tó tọ́lọ̀ ń dára sí wọn lára tó tí wọ́n ní ìjọ tí wọ́n ní gbogbo ẹ̀ tọ́lọ̀ ń fún wọn nínú òkú wa tó tún fún wọn nínú kúbà ó fún wọn ní gbogbo tá. sallallahu alaihi wasallam. tí wọ́n ní sọ pé ànábì sábẹ́nu wọn ìtọ́lọ̀ wá fún mi ànábì nǹkan márùn-ún kò fún àwọn gbogbo ànábì tí. sallallahu alaihi wasallam. they are 124,000 wọ́n ti pọ̀ tó. نصرت بالرعب مسيرة شهر. نصرت بالرعب مسيرة شهر. wọ́n ní àkọ́kọ́ ni wípé njó máa mú yàgbá nílé ní àpáwọ̀dà kí á mọ̀ sí rí fún mi ọlọ́run kò fi sínú ayé wọn. gbogbo àwọn ànábì ọlọ́run kò sí ìlú fúri bẹ́ẹ̀. àti tó jẹ́ ń tó àti tí ò jẹ́. ọbẹ̀ náà ànábì ọlọ́run tó jẹ́ ń tù náà ó sì bẹ́ẹ̀ ni wọ́n ti. bẹ́ẹ̀ ni wọ́n lè dá tí wù ámì tó nàbí fa. bẹ́ẹ̀ni. wọ́n máa kàtúnà bẹ́ẹ̀ kó ní àti ní tààlà. Jẹ́ntú nàbí yìí ni wọ́n. Ànábì tó bàbá gba ilé tó tó pọ̀ tó sí wáyé. Ọ̀pọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú ayé ní ìsìn àwọn ẹ̀yọ̀ jẹ́ntú tí wọ́n. Ànábì Ìsá òjẹ́ntú. Ànábì Musa yé. Àwọn ànábì tó gbàgbé. Ànábì tó kọ̀ rárá. Bá Yorùbá ànábì Musa. Ọ̀pọ̀ rárá. Ànábì Ìdírísù náà kọ̀ rárá. Lọ́kọ̀ ni wọ́n lọ́dẹ́ tí wúrò àmì tó nàbí bá. Ó pàdé, ànábì Ibrahim náà ànábì tó jẹ́ tù ní wọn, àwọn sì jẹ́ tù tọ́ ọ̀rá wọn náà lọ. Wọ́n bẹ̀ sọ tó rẹ̀ bẹ̀kọ́ ní láti ilé ta àlá. Àwọn tó rà wọn ànábì lọ́wọ́ bẹ̀. Ànábì ní mi nìkan lọ́rọ̀ ní kí n fi. Wájú ọ̀dà ìyáma, èmi gbogbo wọn máa sára. Gbogbo àwọn ìjọ wọn wà nílé gbà wọ́n lẹ̀, èmi nìkan nílé gbà gbogbo wọn lẹ̀. Èmi mo jẹ kọ́tẹ́kọ̀ọ́ rà lọ. Wọ́n jẹun nínú àwọ̀ àwọ̀ mi ò sì fọ́. Ẹ bá Yorùbá náà. Wọ́n bá ṣàtúnrà bẹ̀kọ́ ní láti ta àlá. Alábìnrin àkọ́kọ́ nù ní. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀rí náà. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي. Ó ní èmi lọ́rùn ṣe lè náà fún. Èmi ànábì lọ́lọ́run fún ní ilẹ̀. Sallallahu alaihi wasallam. Ọlọ́run fún mi ní ilẹ̀. Mo wá fi kọ́ mọ́ṣáláṣí. Tí gbogbo ìjọ tó bá dípè
tí ìrún bá bá ń bẹ̀ tó lè wọlé kí o èmi àtẹ́lẹ̀ èmi nàìjíríà ó dé Mádínà Abukumullah. mo kí òun mọ́sáàsì àtẹ́lẹ̀. Sallallahu alaihi wasallam. ànábì jẹ́ sọ àdìsí kan lórí bàbá. ó ní láàárín inú yàrá mi sí ibi mímbàrí tó ní mímbàrí ànábì àti yàrá Àìṣà yàrá nẹ́bí àti nígbàdí rẹ̀ ìgbésẹ̀ tí bẹ́ẹ̀ ojú láti bẹ̀rẹ̀ sí mi lọ. Kò jìn rárá. ànábì ní láàárín ibẹ̀ ó ní rọ́ọ̀tọ̀ kan bẹ́ẹ̀ Abukumullah. wọ́n máa ń gbé atẹ́gùn kan wá bẹ́ẹ̀ ó ní rọ́ọ̀tù mẹ́rin yá lè jáná náà àbíjáná látẹ́gùn yẹn tó wá síbẹ̀ ànábì ló fẹ́ náà rẹ̀ sọ bẹ́ẹ̀ Sallallahu alaihi wasallam. àwọn sọ̀híwá àdìsí ní muttafaqun alayhi àdìsí tó lè rà ó Wọ́n ra nábì lórí. ó yà bá mọ́sáàsì ànábì Sallallahu alaihi wasallam. ànábì máa ń ní ẹ̀rọ yẹn lọ́gbà Èyí bẹ̀ ládàá rẹ̀ kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Allahu akbar. Èyí náà sì yàn wọ́n yàn dáadáa wọ́n yàn tó mẹ́wàá. Wọ́n yàn fúnra mi tún yàn fún wọn náà. Ẹ bá Yorùbá nẹ́bí. Sallallahu alaihi wasallam. وأهلت لي المغانم ولم تهل لأحد ẹlẹ́gbẹ̀ẹ́ غيري. ni ẹ bọ́lá ṣe ń jogún mọ́sáàsì fún ànábì gbogbo alámọ̀tá rẹ̀ Bẹ́ẹ̀ni. nígbà tí ń gbé àkúnmí wà láti máa ká tí ń ṣe ń jẹ́ra tó di 1,000 fún àwọn ti lọ́dún yìí ibi tí àkúnmí yìí báyìí ni dúró síbẹ̀ láàkọ́ mọ́sáàsì ibẹ̀ ni wọ́n sì kọ́ mọ́sáàsì síbẹ̀ náà mọ́sáàsì ń bẹ̀rù yìí Allahu akbar. Wọ́n kàn fẹ́ ìbẹ̀rẹ̀ ni. Wọ́n fẹ́ ní o. Gbogbo gbàgbà máa ń rin àwọn èèyàn náà ni wọ́n tún sí bàbá. ìyẹn túmọ̀ sí wípé ànábì nìkan ló ní mọ́sálásí ànábì ní mi nìkan lọ́wọ́ fún bọ̀bá ànábì kan mọ́sálásí àwọn ànábì tó kúrò ìbílẹ̀ tí mo pé ànábì kọjá ká sọ pé Sallallahu alaihi wasallam. yé ọ̀gá tó sí bẹ́ẹ̀ Sallallahu alaihi wasallam. Ah! Parí iṣẹ́ tiẹ̀. kí ló dà fún ẹnìkan tí ànábì sábà tún ṣe. ولقد ظهر من كل عيب كأنك قد ولد ما تشاء. ànábì kọjá bẹ́ẹ̀ o. يا سجل السادات تريد نباشدا ó ní ẹlẹ́ẹ̀kẹta أرجو رضاك وأحتمل بحماك وأهلت لي المكان ولا تهل لأحد قبلي. ọlọ́run bá fún òun ní gbogbo tí wọ́n ń jẹ tí sára lórí Òun àti gbogbo ìjọ ọ̀hún. tọ́lọ́run fún ìjọ kan bẹ́ẹ̀ ní àtànábì kan ní kò sí ànábì ọlọ́run tó jámọ̀lá kò sí gbogbo àwọn ìjọ rẹ̀ wọ́n á já wọn láyé Wọ́n rí bẹ́ẹ̀ni àbẹ́yìn jẹ́. Wọ́n tẹ̀lé jẹ́ nítorí bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bẹ lásìkò náà ẹyin ń bẹ, adìyẹ ń bẹ ńgbà náà. Ọdún wọn bẹ. àmọ́ àwọn kankan bẹ tí ò sí nínú ayé yẹn rárá tó ṣe bá àwa ìjọ ànábì láyé Rárá mi lè ní ìgbà yìí. ìjọ ànábì tó wá ní ìlọ́wọ́ ní ànábì sápọ̀ tó wá bá níbo Kò sáìsì nígbà tí wọ́n sáìsì nígbà tí wọ́n. khatimul anbiya'i wa imamul mursalin. ọ̀rọ̀ tó yanjú ni ẹni tó fi parí gbogbo àwọn ànábì aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ṣé àtúmúlẹ̀ máa mú lẹ́lẹ̀ máa mú jámíù ni. tí ìmáàmù wa ti di méjì mọ́sáàsì kò gbogbo àwọn tí màmú mọ́sáàsì ti wọ́n. Nígbà méjì ò lè wá ọkọ̀ náà bàbá. Níbo síbo? Ó yá dànù ni. ó ní gbogbo tí wọ́n ń jẹ tí sara lórí. èmi ànábì àtijọ́ mi lọ́nà fún kó fún àwọn tó kù. Àbí ṣe kò fún wa. Àwọn àìjẹwé fún wọn ìjẹwé fún gbà náà. Láyé ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àwọn ará gbogbo tó yẹ ká ká sára. Àmọ́ ẹ̀fọ́ dágúró, À ń fi sára o. ẹ̀fọ́ gúre. Àwọn ará ẹ̀kọ́ máa sí abẹ́jẹ́ kò sí ìgbà náà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí nọ́mbà náà, àwọn là ń lo jẹnẹrétọ̀, kò sí jẹnẹrétọ̀. ẹyẹ máa sọ pé bí ẹ bá fi síbi jẹun yóò wọ̀nà iná ọgbọ́. ọ̀rọ̀ tí ó da ni. àdìsí tí mo ń kà yìí Bukhari ló sọ àdìsí 335 lọ́wọ́ ó bá bẹ́ẹ̀. وقربه وسماه حبيبا وأعتقه وأدخل شفاعة الرقابة. ilé ẹ̀ bá máa jẹ ní máa ń kú. قربه وسماه حبيبا ọ̀rọ̀ anájà àmà tàbí láti. صلى الله عليه وسلم. àmà tìmí sọ̀tù tí wà. وقربه وسماه حبيبا Àmì ìbí lọ́gà mi jà lẹ́rìí kò ní. وأدخل شفاعة الرقابة. anábì tí wọ́n fi yọ àwọn yẹn kó omi kòtò. sọ̀rọ̀ wà ẹ̀rù bá ẹni. صلى الله عليه وسلم. wọ́n ní gbogbo tí ń jẹ tí wọ́n ń jẹ tí
èmi àtijọ́ mi ni wọ́n fún wọn fẹ́dọ̀ mi. àmọ̀dúpẹ́ kọ́lọ́mù. àwọn àlà ń fi sáàjì sásọ̀ rẹ lódò tó dà yìí. wọ́n gbé lọ ní dá kí ni àwọn tó tún sanwó. tó kéde bò. wọ́n sì jọ dákúrin lójó. Bàbá ó tẹ̀lé sílẹ̀ kúrú. àṣírí aṣọ rẹ túnú. وأعطيت الشفاعة ẹlẹ́ẹ̀kẹta ni mo wí ẹlẹ́ẹ̀kẹrin. أعطيت الشفاعة aṣàfà àyàtà. Ànábì ni wọ́n fún ní ṣàfà wọ́n fún ànábì mẹ́sàn-án ní orí. tó bá jọ́ bọ̀dà kí àwọn èmi ànábì ní ṣìgbà àwọn èèyàn. wọ́n àfẹ́ lórí èmi nìkan ni wọ́n fún. وسماه حبيبا. ẹlẹ́ẹ̀karùn-ún. وكان النبي يبعث إلى قومه خاصة وبعث إلى الناس عامة. ibi tí ànábì ti yanjú gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn. وسماه حبيبا. wọ́n kọ̀nfàmù pé ànábì Ìsá kankan wá mọ́. oníkànnì nàbí yòyó bàáfù. إلى قومه خاصة wọ́n gbọ́ àwọn ànábì kọ̀ọ̀kan lọ́wọ́ rán sí ìjọ rẹ̀ kọ̀ọ̀kan. wọ́n sì ti parí iṣẹ́ wọn. wọ́n bù ẹ́sì tú. إلى الناس عامة. wọ́n gbọ́ àwọn ìjọ tí ń bẹnu ayé ìpátá lọ́wọ́ rán mi sí. ni mo fi sọ yín pé gbogbo ìjọ tí ń bẹnu ayé pátá ìjọ ànábì gbogbo wa. gbogbo kìrìsìtẹ́nì tó wà láyé ìjọ ànábì ni wọ́n ilé òun wọn sábẹ́ yà sí wọn yà sí wọn. وما أرسلناك bẹ́ẹ̀ni إلا كافة للناس بشيرا ونذيرا. lọ́wọ́ súrátù Sàbá Quran 34 وما àyà 28 ó bá àyà yìí bẹ̀. وما أرسلناك ọlọ́run ní ànábì rẹ̀ níṣẹ́ o. ما أرسلناك Yes. إلا كافة mo rán ẹ sí gbogbo ayé ni o. للناس بشيرا ونذيرا. bàṣírà ní gbogbo àwọn tó bá ti wà lójú ọ̀nà sí wàásù fún ọdún wà jẹ́ náà. ونذيرا. báyà síra wọ́n ti mọ̀ báwọn kan yàpá wọn ò ní gbọ́ tiẹ̀. ولكن wọn ò ní gbọ́ tiẹ̀ ń yàpá. wọ́n ó ṣèṣe ìgbéraga sí lọ́dọ̀ rẹ̀. ṣé wàásù fún wọn náà bíra ṣe wàásù fún ọlọ́run ní ká sí pé má ṣe gbé. wọn ọlọ́run ní ká máa sí pé fún wọn. ọlọ́run ò ní ká sí pé fún wọn ọlọ́run ní ṣe wàásù fún wọn ní. ونذيرا. ṣé wàásù fún wọn ọ̀rọ̀ ọlọ́run bá wọn yó jẹ́ káwọn máa tún ti ṣẹlẹ̀ sẹ́yìn jẹ́ káwọn máa ti bẹ lọ́rùn Kùránì jẹ́ káàlì kìyàmọ̀ òye wọn. ولكن أكثر الناس لا يعلمون. gbogbo ajá tí bá ń kú ni lọ́jà kọ́lá dá lóhùn. gbogbo ajá tí bá ń gbóhùn ni lọ́jà òun kọ́lá dá lóhùn. èmi àgbọ̀dọ̀ ojú ẹ̀wò èmi àfẹ́yìn ìwé yìí ní tí ó gbé ní wá. gbogbo ajá tí bá ń kú wọn ni lọ́jà kọ́lá dá lóhùn. إذا الكيف لا يؤذيك ولكن أكثر الناس ولكن أكثر الناس لا يعلمون. láti gbé Kùránì nílẹ̀ ànábì lọ́wọ́ yìí tá a ní kó lọ máa fi ṣe wá sí fún ọ yìí àwọn kan sì ń bẹ wọn ní gbọ́ wọn nígbà kódà kò ní yé wọn wọ́n máa wá pe gbogbo ayé ní kèfèrí wọ́n máa pe gbogbo ayé ní mùṣírikù ẹlẹ́bọ gbogbo ayé ti fẹ́ dẹ́lẹ́bọ ولكن gbogbo ayé fẹ́ dẹ́lẹ́bọ tá a lè kẹ́kọ̀ọ́ mọ́ lọ. أكثر الناس لا يعلمون. ẹ̀kọ́ náà Kùránì ẹ̀kọ́ gbogbo ìmọ̀ tí yẹn bá ní láyé tí ò bá ti sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kì í ṣe mọ̀. ìrí ikú yìí nínú usulul hadith alábọ̀ ọmọdé sọ hadith náà Ibn Mas'ud ló sì gbà wá nínú àwọn àgbà nínú àwọn mufassirun tí wọ́n tún jẹ́ muhaddisun Ibn Mas'ud lè jẹ́ wọ́n ti gbà bá wọ́n lè sal-ilmu kathrata al-hadith walakin al-ilma al-khashya ẹ bá bẹ ṣe wá sí tí o bá ti fi bẹ̀rù Ọlọ́run sí wá sí ẹ̀ wá sí náà tó bá yá ó lè máa tà lọ́wọ́lọ́wọ́ tó bá yá kò ní tà ó lè máa wọlé jáde lọ́wọ́lọ́wọ́ tó bá yá kò ní rí léwọ̀. إذا الكيف لا يؤذيك عند نبائه. kásìlátà àdísì kọ́lá pè ní ìmọ̀ kéèyàn máa àdísì kó pọ̀ ó lè mọ́ sọ yìí ó lè mọ́ lọ yìí kù. فذريه إلى يوم القيامة
الظلمات ينبح wọ́n ní walakinna al-ilma al-khashya ìdá pé ní ìmọ̀ gangan al-khashya الخشية òun ìbẹ̀rù ọlọ́run tá a bá fi sọ. ìbẹ̀rù náà sọ̀rọ̀ lórí bàbá.